Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, a sì kí gbogbo àwa alálàájì tí à ń palẹ̀ mọ́ kalẹ̀ fún ájì lílọ. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún ẹnì kankan wa. Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ aṣọ Harami, wọ́n fi ń ṣe ríṣùà, wọ́n fi ṣe ríṣùà. Eléyìí tí a gbọ́ tá sì rí àtúnṣe lórí ẹ̀. Mo máa fi àsìkò yìí àfi kí àwọn bàbá wa tí wọ́n ń jẹ́ èèkàn nínú rọ́bítọ̀, pàápàá bàbá wa Wakilul Mùsùlùmí Edo and Delta. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín, ọlọ́lá híláhílálà. Màá wá bàsìkò yìí náà, màá fi kí gbogbo ẹ̀yin àgbààgbà náà tí ẹ jọ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yẹn. Lọ́wọ́ ẹni yẹn. Ok. Ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà gbé ó pọ̀ ju nǹkan tó ṣẹlẹ̀ sí wọn lọ. Filming. No, that's what they say. So ó ṣẹlẹ̀ sẹ́nìkan ibo ni fíìmù tó ti wọlé sá ibi wọ́n tún wo fíìmù. That is it. Nǹkan tó ń tẹ̀lé nìyẹn. Sílẹ̀ bá ẹ̀wẹ̀ má bínú wọ́n ní sọ̀ọ́ láàrin ẹ má bínú ẹ̀yin bàbá sà. Ṣẹ́rí ẹ̀ bàbá tiẹ̀ mú when you mention a film abẹ́ mọ táìtù yẹn ìgbọ́sẹ̀ ni ẹgbọ́n máa sun yín ẹni ẹgbọ́n á sun yín pé dábàá fi lè dárúkọ ẹni táìtù kan. Ṣẹ́rí ẹ ti tọrọ àfihàn àwọn bàbá wọ́n dẹ̀ ti forí yìí kẹ́ má tún máa parọ́. Ṣẹ́rí journalists la we are trained journalists àti rí pé ẹ ti ń ẹ̀sọ́ tọ́ so that the whole world wọ́n ti gbọ́ pé aṣọ ìrámù wọ́n fi ń ṣe ritual ni wọ́n á lè rí pé rọ́ ni àwọn tó fẹ́ràn ọ̀lọ́ 30 people tó fẹ́ràn ọ̀lọ́ àjọ ọ̀nà ọmọ wọ́n á lè neutralize ẹ̀. A fẹ́ jẹ́ kí the virality kìíní yẹn bó ṣe go viral yẹn fẹ́ káwọn èèyàn rò pé yóò máa lo aṣọ ìrámù fún ritual yẹn. A fẹ́ kó go another viral video that will say irọ́ ni mo pa o so that àwọn tó ń ràn yàn lọ they will continue sending people now. Ẹ lọ sọ irọ́ ni mo pa o gbọ́dọ̀ forí jì mí o ẹ fi fíìmù lẹ̀ if it is film ẹ dá kọ́tà ìtù rẹ̀ àwọn máa wá jáde àwọn máa wá fíìmù yẹn jáde ẹ̀ dá kọ́tà ìtù rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí a gbé jáde nínú ìsọ̀ kámẹ́rà tí ó mú ọ̀rọ̀ ìrámù lọ́wọ́ yìí irọ́ ni. Léyìí tí ó jẹ́ kí ó tan ìmọ́lẹ̀ lórí pé èyí tí wọ́n sọ pé wọ́n fi aṣọ Harami ṣe ríṣùà wọ́n fi ṣe ríṣùà tí yẹn parí síbẹ̀. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún gbogbo ẹ̀yin bàbá. Àmọ́ àwa àfà àbí kí ní ẹ̀yin àfà torí ọmọ kéwúlà wa ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Àkọ́kọ́ iṣẹ́ ájì tá à ń pariwo yẹn gan kí ni iṣẹ́ ájì pẹ̀lú ọ̀rọ̀ Islam? Ṣebí iṣẹ́ ìgbẹ̀yìn ni wọ́n pe ọ̀rọ̀ ájì pé téèyàn bá ní ìkápá láti lọ sí ájì ni kó lọ ájì. Kí ló wá dé tó jẹ́ sí pé ẹ̀yin àfáà sì yín ṣe lẹ̀ ń tọrọ ájì bẹ́ẹ̀ ní pé ìtọrọ oríire ni? Ṣé ájì lílọ sójú oríire ni? Tẹ wá torí ẹ̀ tẹ wá fẹ́ máa sọ wọn tí wọ́n tún rán yín ní ájì tẹ tún fẹ́ máa sọ wọ́n lẹ́nu pé wọ́n gbaṣọ Harami wọ́n gbaṣọ Harami. Ṣé Ọlọ́run ọba àti ànábì ní ká máa lọ tọrọ ájì ni? Ọlọ́run ò ní ká tọrọ ájì náà. Iṣẹ́ ìgbẹ̀yìn ni. Màá wọ ẹlòmíì tó já sí wípé ìyàwó ẹ̀ ọ̀rọ̀ ọmọ ebi ń pa wọ́n nínú ilé wọ́n sì máa rán ẹ lé ájì ìwọ náà sì ń lọ ó sì wá lè mìíràn. Gbogbo ibẹ̀ bá ti dé òde ẹni tí ò ní ìkápá láti ṣe nǹkan ẹ máa ní bàbá wa lágbájá ẹ̀ràn àfọ alágbájá ní ájì. Ṣé ájì jẹ́ oríire ni? Now ájì is 8 million. Ìwọ tó ń gbélé mìíràn tó bá fẹ́ rán ní ájì 8 orí ẹ kù díẹ̀ káàtó. Ilé mìíràn aláàjì èmi mọ ẹnìkan ní àdúgbò tiwa ájì méjì ló ti lọ tó ti bó ti lọ ájì méjì yẹn náà ilé mìíràn ló ṣì wà face me and face you woman parlour ibẹ̀ ló wà wọ́n á máa wá kọlẹ̀kùn mọ́ lórí pé aláàjì o a ti fi kówó lé o. So make sense lówó tó yẹ kí wọ́n gbé fún ẹ àbí kí wọ́n bá wa fi bóyá o máa kọ́ ilé ni tó máa lọ gbé tó dẹ̀ máa ṣe business ẹlòmíì business ìyàwó ẹ̀ ò dá o àwọn ọmọ ẹ̀ wọn ṣe é rí níta o kódà ọmọ ẹlòmíì agídí ló fi jẹun o irú ẹ wọ́n tẹ̀sí pé ẹ pé kó wá lọ sí àjò dẹ̀ ń lọ
náà wọ́n ń pariwo aṣọ Harami wọ́n gba aṣọ Harami wọ́n gba aṣọ Harami kí ni tí bá kó kí nǹkan kù díẹ̀ láàká tó lọ́pọlọ gbogbo wa ó dá kí ni tá àfà gangan nídìí ṣé ájì lílọ ni àfà nídìí ni àfà ìta àfà nídìí tí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ran àfà lọ́wọ́ kì í ṣe ọ̀rọ̀ ájì ni àfà nídìí o ọ̀rọ̀ ájì kọ́ làfà nídìí o ẹ̀rọ wa ní múra ẹ̀rọ wa ní ẹ̀jẹ̀ á máa wá kéyìn á máa ran yín kiri àdúgbò ìta àfà nídìí ni pé kí àfà kí wọ́n kọ́ mọ́sálásí fún àfà kí wọ́n kọ́ ilé fún àfà kí wọ́n sì kọ́ ilé ìwé tá àfà ó ti máa kọ́ mọ́ ń kéwù lẹ́ni tó bá fẹ́ ran àfà lọ́wọ́ ọ̀rọ̀ ájì lílọ kò sí ìrànlọ́wọ́ kankan bẹ̀ fún wa o fẹ́yìn àfà kò sí ìrànlọ́wọ́ kankan nínú pé ájì lílọ ẹ lọ jọ́sìn fọ́lọ́hun ni ìjọ́sìn fọ́lọ́hun ṣe wá di wàhálà bàbá wa rọ́bìtọ̀ tẹ ẹ ṣiṣẹ́ inú mi dùn gan àmọ́ tó bá já sí pé àfi dídẹ èmi ni èmi ò ní dá sí torí jẹ́jẹ́ làwọn èèyàn ń dúró ko wọn iná lẹ́ẹ̀ máa lọ tọrọ ẹ̀jẹ̀ ẹ̀rán wa láàjì ẹ̀jẹ̀ àwa náà fẹ́ láàjì bẹ́tẹ̀ ẹ̀jẹ̀ ájì ẹ̀kan ẹ̀jẹ̀ ẹ̀rán wa náà mò ń wá ń fàsìkò yìí bàbá wa Sheikh Dr. Tola Yunus ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn bàbá wa Muhammadu Muhibudini Ajani ọmọ aláyọ̀dé ọlọ́run níjọ́ bàjẹ́ fún ọmọ àfáì wọn ò ní tọrọ bàbá wa Sheikh Muhibudini Ajani ọmọ aláyọ̀dé ọlọ́run túbọ̀ jẹ́ ó dáa fún àfáà mi wọ́n pè wọ́n lọ́dún kan wípé kó wá lọ hajj àfáà wa ní àwọn ò lè lọ sí hajj o wọ́n wá ní kí ló dé wọ́n ní ilé mìrẹ́ǹtì náà wọ́n ń gbé torí ilé mìrẹ́ǹtì náà ń gbé ńgbà náà face me and face you pé ilé mìrẹ́ǹtì ni àwọn ń gbé káwọn wá lọ sí hajj táìmù tí wọ́n sì ní kán wá lọ sí hajj yìí táìmù yẹn nìyàwó wọn ṣaláìsí kẹ́ ẹ lè wo àwọn ọ̀dájú èèyàn bàbá wa wá ní kí n wá lọ sí hajj ta ni kí n kọ́ ọmọ mi lẹ̀ fún ilé mìrẹ́ǹtì ni mo wà hajj ò tí ì pè mí tó bá jẹ́ wọ ṣé o mọ̀ pé wàá fagídí lọ wàá wò pé oríire ni kò sí ìṣoríire àìmọye ẹni tí wọ́n ti rán ní hajj tó já sí pé ṣe ló ń mú àdá tí fi ń roko kiri àdúgbò ẹ̀yin olówó wa náà tẹ́ bá fẹ́ ràn yàn lọ́wọ́ ẹ ràn yàn lọ́wọ́ direct hajj lílọ kọ́ ni ìrànlọ́wọ́ ìyẹn ní bẹ́ẹ̀ mi ṣe ronú tèmi wọ́n lè ro tiẹ̀ bákan o torí ijọ́ tèmi ti katira tó ti sọ pé bá a bá ti lè kírun jímà ọdún kan tá a kí tó pé tí ò já tí ìrun wákàtí márùn wa náà sì já wọ́n ní ẹni yẹn tó bá fi lè kí kú ọdún kan o ládàá ẹni tó lọ hajj lẹ́ni yẹn máa gbà. now ìwọ fúnra rẹ ǹjẹ́ òun kírun wákàtí márùn pé ó dá ẹ wo gbogbo rádaràda tó lọ ń ṣe ní hajj wọ́n lọ hajj ẹ lọ ń sọ fún ẹgbẹ́ èyìnbó ń fẹ́ ṣàdúrà ó ti fẹ́ bẹ̀rẹ̀ ẹkún nìyẹn. àmì o ti bẹ̀rẹ̀ àdúrà o ti bẹ̀rẹ̀ àdúrà o ti gbẹ́nu òkè o ti fẹ́ máa sunkún o ti bẹ̀rẹ̀ àdúrà o ti fẹ́ máa sunkún o sì gbọ́dọ̀ wúkọ́ tó fi ṣàdúrà rẹ tán ṣàdúrà tó jẹ́ kó sì máa lọlé. ṣé àjì nìyẹn torí ẹ gbogbo ẹ̀yin àfáà wa ẹ lọ ṣàtúnṣe iṣẹ́ ìgbẹ̀yìn níṣẹ́ hajj ẹ bẹ̀ lọ́hùn lórí pé kí wọ́n ràn yín lọ́wọ́ lórí ìgbésí ayé yín kẹ́ ẹ yé jẹ̀jẹ̀kújẹ kiri kẹ́ ẹ yé palangba kiri àdúgbò àáfàá tó bá nílé kéwú tó wà standard àáfàá tó bá ní mọ́sálásí tó nílé tó ń gbé kò ní jẹ̀jẹ̀kújẹ àwọn ìrànlọ́wọ́ yẹn ló yẹ kí àwọn olówó wa ló yẹ kẹ́ ẹ bẹ̀ àwọn olówó wa fún kì í ṣe kọ́ máa ràn yín ní hajj kọ́ máa ràn yín ní wúmúra wàá máa wá pariwo wọn gbà yín ní aṣọ Harami wọn gbé aṣọ Harami yín lọ wọn bá gbé lọ ẹ̀dẹ̀ lọ gbé aṣọ Harami mi wọ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ aṣọ Harami kí ni tiwa ẹ wá torí ìyẹn ẹ fi ń da social media rú ẹ fi ń dà wá láàmú àáfà tí ń jásí pé ó rí ìyàwó tọ́ ó rọmọ tọ́ àwọn láàjì tọ́ sí kì í ṣe àwọn àáfà tí ń jásí pé bí ṣì ń pa tí ò ní ohun tó fẹ́ jẹ ìyàwó ò ní ohun tó fẹ́ jẹ ọmọ ò ní ohun tó fẹ́ jẹ ẹ̀sìn ní kan lọ́ọ́ jẹ ẹjọ́ bá dá jẹ ọmọ ní connection ṣé ọ̀rọ̀ ìsìláàmù ṣé bó ti lọ nu ọ̀rọ̀ ìsìláàmù ò lọ bẹ́ẹ̀ bọ́rọ̀ ìsìláàmù ṣe lọ ní pé alọ́ ń jọ́sìn ní ájì ni alọ́ ń ṣe ẹ̀sìn ní ájì ni
kì í ṣe pé a lọ ń wá connection ní hajj. Tó o bá ti wá láníyàn pé kí n bóyá máa tán bá rán mi lọ yẹn ni máa rí connection, definitely o ti bàṣẹ ládá tó fẹ́ lọ ṣe lọ́hùn jẹ́. Lọ́ ṣe sọ wípé tó o bá ní ìgbàkápá àti lọ sí hajj ni kó o lọ sí hajj. Ó yẹ gbogbo ẹ̀yin olówó wa Ọlọ́run ní báyìí lórúkọ jẹ́ ọ lẹ́yìn tẹ́ ń ṣe dáadáa ni o, tí ń ṣe pé lóòótọ́ lẹ́fẹ́ gbaṣọ Harami fi bá tàwọn èèyàn jẹ́ o, tẹ́ ń ṣe dáadáa Ọlọ́run ní tó bàjẹ́ fún yín. Ẹ máa tẹ̀síwájú nínú iṣẹ́ yín lẹ́ni tẹ́ ẹ bá rí wípé ó tọ́ láti rán ní hajj ni, kì í ṣe ẹni tí ẹ tún dákún bùkátà rẹ̀ tó bá dé, kì í ṣe ẹni tẹ́ ẹ tún dákún àdánwò rẹ̀ tó bá dé táwọn ẹbí ó tún máa padà gbé ṣépè pé hajj wèrè wo lẹ lọ, aláàjì ṣe ẹ gbádùn ṣá. Kì í ṣe wọ́n wọn yẹn lẹ gbọ́dọ̀ rán ní hajj o. Àwọn tẹ́ ẹ rí pé ó tó fún láti rán ní hajj ní kẹ́ ẹ rán o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa, Ọlọ́run sì ní jẹ́ ó dàrú fẹ́ ní kọ̀ọ̀kan wa. Bàbá gbogbo ẹ̀yin bàbá wa rọ́bìtọ̀ wá lórí bàbá wa wàkílù lè mùsùlùmí Edo and Delta, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Èyí tẹ́ ẹ ṣe yìí àmọ́ lóore púpọ̀, torí tẹ́ ẹ bá tètè ṣe léyìí wọ́n fẹ́ fi tánìṣì ìméjì Islam ni, wọ́n sì fẹ́ fi tánìṣì ìméjì ájì lílọ, wọ́n sì ní fẹ́ jẹ́ káwọn èèyàn rà ánú láti lọ sí ájì. Tó gbogbo ìdẹ́ ṣe Ọlọ́run ní jó bàjẹ́ fún yín, Ọlọ́run ní jó dàrú fún yín, ọlọ́lá ìlà gbogbo àwa náà táyì sí lọ ájì, Ọlọ́run jọ jẹ́ ká lè lọ ní rọrùn. Ọlọ́run má ṣe mí lálàájì àti fi kówó lé, wá ṣe mí lálàájì àríbìdé sí o, wá ṣe mí lálàájì àríbìdé sí. Nígbà tẹ́ gàràfà ó dé sínú yàrá rẹ̀, wá ṣe mí lálàájì àríbìdé sí. Má ṣe mí lálàájì àti fi kówó lé o, Ọlọ́run má ṣe mí lálàájì àti fi kówó lé. Nígbà tẹ́ gàràfà ó kàtìkàtì fi kówó lé, má ṣe mí lálàájì àti fi kówó lé. Wá ṣe mí lálàájì àríbìdé sí o, Ọlọ́run ṣe mí lálàájì àríbìdé sí. Nígbà tẹ́ gàràfà ó dé sínú yàrá rẹ̀, nígbà tẹ́ gàràfà ó dé sínú ilé rẹ̀, wá ṣe mí lálàájì àríbìdé sí. Mo ní má ṣe mí lálàájì àti fi kówó lé o, Ọlọ́run má ṣe mí lálàájì àti fi kówó lé. Nígbà tẹ́ gàràfà ó kàtìkàtì fi kówó lé, má ṣe mí lálàájì àti fi kówó lé. Wá ṣe mí lálàájì àríbìdé sí, Ọlọ́run wá ṣe mí lálàájì àríbìdé sí. Nígbà tí mo gàràfà ó mo dé sínú ilé mi, wá ṣe mí lálàájì àríbìdé sí. Ọlọ́run má ṣe ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀, ọlọ́lá híláhílọ́lá ọlọ́lá hawla wàlá quwwata illa billah aliyil azim. Salamu alaykum.